tó ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o ẹ̀yin ìyá mi bàbá mi mo máa kí yín o nílé lóko lọ́nà lẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ sì fi ń rí wa náà kò tún ní fọ́ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní gbígbé owó lé owó epo láti ibikíbi tó ẹ bá wà ẹ máa wà níta ẹ máa gbówó lówó epo wọ́n ní ìyẹn ò faramọ́ ó ṣe jẹ́ ìgbà tí ẹ bá lọ fún vacation ni ẹ máa ń gbówó lówó epo ìyá mi bàbá mi ó dà pé òótọ́ ni o ẹ notice ó ṣe jẹ́ pé ìgbà tí bàbá Tinubu ò bá sí nílé ló máa ń increase price petrol èmi náà notice o ó ṣe jẹ́ pé anytime tó bá ti fẹ́ declare báyìí bàbá ò kì í sí nílé ṣé bàbá fọ́ ni ṣé bàbá jápa ni àbí bàbá fi style sá lọ tó bá ti wá announce ẹ̀ tán tó rí i pé Nàìjíríà ti fà á lọ fà á bọ̀ bàbá ṣẹ̀ṣẹ̀ tún máa padà wá náà ẹ wá gbọ́ nǹkan tí Peter Obi sọ ó ní wàá kọ́ ìjókòó síbì kan wàá kọ́ máa pàṣẹ wàá dẹ̀ gbówó lówó epo ó ní ìyẹn ò bójúmu rárá ó fi hàn pé o kò ojú òṣùwọ̀n bẹ́ẹ̀ ni ó ló fi hàn pé o kò ojú òṣùwọ̀n àwọn àjọ NNPC ìyẹn Nigeria National Petroleum Company Limited ó ti wá sí etí ìgbọ́ wípé wọ́n ti fi kún owó epo bẹ́ẹ̀ ni wọ́n ti fi kún epo ìkan láti Àbújá sìn 897 naira ni wọ́n ń ta tẹ́lẹ̀ ṣùgbọ́n sìn ó ti di 1030 naira bẹ́ẹ̀ ni nílùú Èkó wọ́n ń ta ní 855 naira ṣùgbọ́n sì wọ́n ti ń ta ní 998 naira lépo tó jẹ́ pé wọ́n rà ní 1213 ẹ wo àbí nítorí ní Èkó ń sìn ó ti gbéra o bẹ́ẹ̀ ni ó ti wà ní 1070 naira láti 855 ó ti bọ́ sí 998 naira ìyẹn nílùú Èkó bákan náà ní ìlú north ìyẹn Òkè Ọya lọ́hùn láti 1025 naira wọ́n ti gbé sí 1070 naira bẹ́ẹ̀ ni bákan náà ní south west state àti south east wọ́n ti gbé látòrí 1045 naira títí di 1075 naira ìyẹn ní south náà ó tún ti zẹ̀ o Òdúje dípò lábẹ́ àsíá Labour Party ìyẹn ní 2023 election ìyẹn tí a mọ̀ sí Peter Obi òun ló jáde ló sọ̀rọ̀ ó ní irú ìwà wèrè báyìí ó fi hàn pé o kójú òṣùwọ̀n ó fi hàn wípé o lákàn akin ó ṣe jẹ́ gbogbo ìgbà tó jẹ́ pé tó bá ti fẹ́ fi kún owó epo nínú kó jẹ́ pé ìgbà tó wà ní vacation tàbí pé bóyá o ní sí nílé rárá o tiẹ̀ consider àwọn mẹ̀kúnnù bẹ́ẹ̀ ni ó ní kò consider àwọn mẹ̀kúnnù ìyẹn former governor of Anambra State òun ló sọ bẹ́ẹ̀ sí bàbá Tinubu Peter Obi pé bàbá Tinubu wípé ètò ìṣèjọba yìí ó dàbí pé ó ti ń lọ ó ṣe jẹ́ ìgbà tó jẹ́ pé tó bá ti fẹ́ fi kún owó epo lẹ́yìn máa ń jápa ìgbà yẹn lẹ máa rántí pé ẹ fẹ́ lọ ṣe nǹkan kan ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́ àbí notice ni pé jẹ́gbẹ́ tó bá ti jẹ́ pé ó ti fẹ́ gbé kinní báyìí bàbá ò ní sí ilé ṣáá ni ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ nítorí Yorùbá nation òun la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yí àwọn èèyàn lọ́tún lósì pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ. àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní tí tó bá jẹ́ pé Peter Obi ó nífẹ̀ẹ́ Nàìjíríà ni kò ní lọ pàdé àpòpọ̀ pẹ̀lú Kwakwaso èyí tó tún wá jẹ́ ohun ìbínú bẹ̀ ni pé wọ́n wá ń òde Mr President wípé ó lọ́wọ́ sí epo tó lọ sókè ẹjọ́ ní báyìí wọ́n ní ṣóun nìkan ni gbogbo àwọn tọ́jọ́ ń ṣe ìpàdé ńkọ́
ṣáwọn náà ò tó láti bùṣọ ni. Ẹ wo ọ̀kan ló jáde ó ní ìwé kó máa kún ṣẹ̀ bí ẹ Peter Obi ìwọ ti wí fún wọn tó o ti kìlọ̀ fún wọn tó ṣùgbọ́n torí pé wọ́n ètì yíbò ó nítorí ẹ̀ lọ ṣe fẹ́ gbọ́ òótọ́ so fún díẹ̀ yìí fi wọ́n lẹ̀ onírú pírẹ́sídẹ́ǹtì tó máa ń láìkè nìyẹn. Bẹ́ẹ̀ ni ìkànnì Peter Obi ò bá ti reverse fuel subsidy if he notice the outcry is getting too much. Bẹ́ẹ̀ ni ó ní kò bá ti reverse ẹ̀ níbo ló ti lápá ẹ̀ níbo ló ti lágbára ẹ̀. Wọ́n ní anytime tí bàbá bá ti travel kẹ́ mọ̀ pé wọ́n ti fẹ́ fi kún nǹkan ti fẹ́ fi kún ìyà Nàìjíríà. Wọ́n ní wọ́n ti fẹ́ fi kún ìyà Nàìjíríà ni wọ́n ní anytime tó bá ti di pé bàbá ti travel báyìí wọ́n ti fẹ́ fi kún ìyà Nàìjíríà tó bá fi kún oúnjẹ wọ́n á fi kún owó epo. Bẹ́ẹ̀ ni ọ̀kan ní lack of strong opposition is what has killed our democracy. Wọ́n ní wọn ò lè kóra wọn jọ wọn ò lè wà nínú ìrẹ́pọ̀ láti fi lè wá ìtẹ̀síwájú bí kò ṣe pé ìfẹ́ inú oníkálukú lóníkálukú ń lé. Bẹ́ẹ̀ ni ẹ̀mí àníyàn olúwo ṣé o wípé Obi kọ́ ló win because pẹ̀lú agbára tó wà níbẹ̀ yìí agbára yẹn máa ju agbára tiẹ̀ lọ wọ́n á dẹ̀ ti frustrate ẹ̀ àwa dẹ̀ máa rò bóyá òun ni ìṣòro. Wọ́n ní ẹ wá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn àwọn bá sọ pé Obi ni o Obi ni pé ìgbésẹ̀ tóbi gbé wá pé torí pé ó jọ ọmọ Yíbò bólúwo ṣé pé kò ṣòun ló wọlé o àbí ẹ wo Yorùbá nation la fẹ́. Wọ́n ní Mr. Obi tí o bá nífẹ̀ẹ́ láti escape wa mo fẹ́ escape. Wọ́n ní tí Peter Obi bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè Nàìjíríà kó kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn kó gbé sẹ́gbẹ́ kan kó wá dúró pẹ̀lú àwọn èèyàn tó dúró tó kojú láti yọ APC ní orí ipò. Èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o àwọn àtẹ̀jíṣẹ́ tó ń gbé jáde ní Peter Obi supported removal of subsidy. Bẹ́ẹ̀ ni and floating of naira. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ó dà pé òun náà buwọ́ lù ú gbà yẹn. Àtíkù náà buwọ́ lù ú wípé kí epo wọn àti wípé àti floating of naira all this way there today voted for them. Wọ́n ní gbogbo àwọn tó wá ń pariwo báyìí wọ́n ní gbogbo wọn ni wọ́n dìbò fún wọn o pé nísìnyí tó ti wá kọjá agbára wọ́n wá ń da blame lórí ẹnìkan. Wọ́n ní Tinubu ń kọ́ Obi àti àwọn tó ń tẹ̀lé ní ẹ̀kọ́ ni. Ẹ wo ẹ̀yin yá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ló ṣe kókó nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yàwó èèyàn pé Yorùbá nation òun nìkan ní ọ̀nà àbáyọ la fi ń sọ fún yín pé àgbẹ̀ ò máa ní roko títí kó gbàgbé lé bó pẹ́ bóyá onílé àrèlé. God bless Yorùbá nation ó dà bọ̀.